ẹlẹ́à ẹni ọ̀wọ̀ níwọ̀n ẹni àpọ́nlé sí ni wọn. àmọ́rọ̀ kan wà ń ta nísìnyí tí gbogbo wa náà ti ń gbọ́. wọ́n ń pe arábìnrin kan ní Yínká TNG. bí mo ti dá kọrẹ nì mo gbà yí pé 50% níjókòó yìí wọ́n ti mẹ́ni tí wọ́n sọ. kọ́lọ̀ kó bá wa tọ́ arábìnrin náà sọ́nà kó sì fọ̀nà mọ́ gbogbo wa. Prógrámù tí arábìnrin yìí ṣe ẹ dákun ẹ̀yin òbí. Bẹ́ẹ̀ yóò bá múra dáadáa, prógrámù nì ó lè dẹ́kun bá rẹ̀ níbi tí ò lérò. Torí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì ní innal abda la yatakallamu bil kalimati min ridwanillahi ta'ala. Ànábì ní ẹ̀rí ẹlòmíì. Innal abda ó lè jọkùnrin. Innal abda ó lè jóbìnrin. La yatakallamu bil kalimati min ridwanillahi ta'ala. Wọ́n máa sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí ó sì máa jẹ́ ní tí mo lọ́wọ́ bá wọn máa dùn sí. Máa yẹ kí ìyá àbálá. Báwo ti ń sọ òun kà ń sọ ni kò tiẹ̀ ká kú inú ọlọ́wọ́ bá sì ń dùn sí. Yẹ̀rọ̀fẹ́ Allahu biha darajati. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ó sì máa fi ṣe àgbéga fún lọ́dọ̀ rẹ̀ náà. Wa innal abda la yatakallamu bil kalimati min sukhtillahi. Torí gbogbo ọ̀rọ̀ tí obìnrin yìí sọ jáde lẹ́nu yìí ó gbà yí pé ọ̀rọ̀ ni. Ẹlòmíì ó máa sọ nǹkan ní ìjáde lẹ́nu. Ọ̀rọ̀ tí sì ń sọ yìí ọ̀rọ̀ tí bí Ọlọ́run ọba ń nú ni. Láàyè kìlà àbálá. Òun kàn máa sọ tiẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́. Kí ọ̀rọ̀ ní kéèyàn máa sọ pé ìwọ ìyàwó ilé tí ọkọ rẹ ò bá tẹ́ ọ lọ́rùn lọ́lẹ̀ ní àlè ń ta. Láyé kìlà àbálá. Òun sì ń sọ ọ̀rọ̀ yìí, òun gbà yí pé òun fi ń ṣe orientation fáwọn obìnrin ni. Yàrá ìrìnà fi jahannama. Wọ́n bá bá ọ̀rọ̀ ni lọ títí. Wọ́n wá gbé ìkan jáde, wọ́n ní wọ́n ń pè ní 3 sum. Wọ́n ní 2 sum, 3 sum, 4 sum. Ẹ dákun, kò yí àwọn àmì o, kò sí nǹkan kan níbi 3 sum kalẹ̀ orí ibú. Kò sí nǹkan kan níbi 3 sum. Nígbà tí ó gbé wá, ẹlẹ́yà kan wá pè wọlé ibi tí ń lọ ní orin. Ẹlẹ́yà yìí wá ń jẹ́ kó yé wọn pé òun àtọkọ wọn á máa jà ní gbogbo ọgbà. Àmọ́ ní kúkúrú gẹ́gẹ́ bí àsìkò, òun rí pé tí ò ní mú jà wá mọ́ ni tóun àtọkọ òun káwọn máa ṣe 3 sum. Ìjẹ́ kí ni wọ́n ń pè ní 3 sum yìí? Èmi ṣe gbọ́ yé kò tí ì dídọ́ mẹ́ta lọ. Pé kèsì ti ń jẹ́ 3 sum rí. Òun ni kí ọkọ tó fẹ́ ìwọ obìnrin ní ṣùlọ́kà. Kó wá ló wu òun kó tún invite ọ̀rẹ́ rẹ̀ kan wá. Ẹ lè gbé méjì 2 sum nìyẹn. Ẹ lè gbé mẹ́ta 3 sum nìyẹn. Kó máa wá bá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sùn lẹ́ẹ̀kan náà. Obìnrin yìí sì sọ sí gbogbo ayé pé kò sí tó burú mẹ́. Ẹ̀yin obìnrin lè ṣe. Kódà ìwọ obìnrin náà o lè sọ fún ọkọ rẹ pé dákun tí ẹ bá ń wá ọ̀rẹ́ rẹ̀ kan wá kó má jẹ́ ìwọ nìkan ní gbogbo ìgbà. Ọkọ ó tún máa wá ya ìtàn ìyàwó rẹ̀ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n bá sùn. Wọ́n sì ń sọ ilé yìí sí gbogbo ayé. Àwọn èèyàn sì ń gbọ́. Àwọn èèyàn wá dìde sí i. Àwọn àfáà jáde pé eléyìí tó ń sọ yìí ó lè kó parun bá gbogbo ẹni bá ń tẹ̀lé ọ. Ìjáde tí àwọn àfáà jáde sí òun náà bẹ̀rẹ̀ sí ní bínú. Ó ní kí wọ́n kìlọ̀ fún àwọn àfáà. Wọ́n gbọ́dọ̀ dá sí tóun sọ mọ́. Mo rò pé àwọn àfáà ń sọ̀rọ̀ wọn bu. Èmi ò wá sọ nísìnyí ẹ̀yọ̀ kan tí àwọn àfáà ò fi dá sọ̀rọ̀ rẹ̀. Torí pé a nínú àwọn àfáà gbà tóun náà gbé fídíò àfáà yìí wá sórí prógrámù rẹ̀. Arábìnrin Yínká TNT yìí ń ṣe prógrámù lọ. Ìwọ́n ń sọ yín pé kò sí tó burú níbi kí ọkùnrin kó máa lá ojú ara obìnrin ìyàwó rẹ̀. Kò sì sí tó burú kí obìnrin náà máa mú fídà ọkọ rẹ̀. Báwo ti ń sọ fẹ́yẹ̀ o? Òun ò tún wá nígbà kó lo àdàgbè fún àwọn nǹkan wọ̀nyí. Ìsìláàmù ní ẹ̀kọ́ púpọ̀. A
a sì bá lọ́dọ̀ Yorùbá gbogbo Yorùbá wọn kì í la nǹkan ọmọkùnrin mọ́lẹ̀ ó lórúkọ tí wọ́n ń fún wọn ní nǹkan ọmọkùnrin wọn á pè tẹlòmíì lọ́gẹ̀dẹ̀ wọn á pè tẹlòmíì ní kùkúmbà gbogbo ìwọ tó o bá pè wọlé síbẹ̀ ọ̀ gbọ́dọ̀ dá pé o ń pè ní ti gbogbo ayé ti mọ̀ nìyí bọ́ọ̀ bá dá pé yóò lọ́wọ́ fẹ́ gbọ́ yìí ni ó takò tọ́lọ́run kódà tóbìnrin náà wọn á sọ Yorùbá á sọ yìí pé ojú ara obìnrin ẹ̀ kọ́ la bá débẹ̀. ó wá ní ẹlẹ́yà yìí sọ yìí pé òun á máa ṣe tírísọ̀ pẹ̀lú ọkọ òun. òun á sì máa ṣe fọ́sọ̀ pẹ̀lú ọkọ òun. mo wá ní táwọn afáwọn fi já sí ni pé ìkànnì àwọn àfá àgbà nínú àwọn àfá àgbà alùsùnnà àfá yìí náà dájọ́ pé kò sí tó burú tí ọkùnrin àtobìnrin bá ń bára wọn lò pọ̀ kí obìnrin gbá fídà ọkọ rẹ̀ mú kó máa mú àfá yìí ní kò sí tó burú mẹ́. tí wọn ọkùnrin náà lópin ìgbà tí àyè mi bá ti mọ́ kò sí tó burú kó máa lá ojú ara obìnrin rẹ̀ àfá náà dájọ́ bẹ́ẹ̀. arábìnrin yìí wá lọ gbé kílìpù yẹn wá pé ṣé ó ti tán o òun ti rí àfá tí ó jásí pé nǹkan tó ń sọ ó jọ mọ́tà àfá yìí ó sì gbé ọ̀rọ̀ àfá yìí wá sórí prógrámù ẹ̀ ó ń bí ẹ̀ gbogbo èèyàn gbọ́. bọ́lá adilé nìí tó o bá wá sọ èyí tí ọba mú tó o bá sọ èyí tó tako Islam tó o bá sọ èyí tó tako Al-Quran táwọn àfá bá jáde sí ọ wọ́n ṣàánú rẹ ni wọ́n fẹ́ pè ọ padà kó má bàa dẹni lẹ́nu. Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ kò sí bó o ti lè ṣe obìnrin rẹ nǹkan ẹyọ kan Islam ò fẹ́ gbogbo nǹkan yòókù ìwọ́n bá wulẹ̀ wádìí ó tọ́ èyí tí Islam ò fẹ́ ó ti sọ. Àgbọ̀n ti sọ fún wa pé nisa'ukum harisun lakum. Àgbọ̀n ti sọ fún àwọn obìnrin pé àwọn ìyàwó yìí tẹ́ẹ̀rín ni ó fi wọ́n wé ebè bí ìgbà tí yẹn fẹ́ kọ ebè ọgbà oko yìí ni wọ́n. Fàtí haritakum annasitum. Tó bá ti wù ọ́ ní kó ti ṣe ìyàwó rẹ o. Annasitum. Ìgbé ọ̀kan tí Islam ò fẹ́, ànábì náà sọ, ànábì ní mú kíbílà tán, àwọn mú kíbílà tán, máa dá màzálíkà fìlì fàrájì. Ọba àgbáwájú wọlé, ọba àgbẹ̀yìn wọlé, kó jẹ́ sàásì pé tó fẹ́ ṣe yẹn ń lọ sí inú ojú ara obìnrin ni. Islam tako kí ọkùnrin máa ti ọ̀pá rẹ̀ bọ̀ bí tí ìgbẹ́ ń gbà jáde. Àwọn eléyìí sì sọ pé kò sí tó burú bẹ̀. Tẹ́lẹ̀ àti mo wá fẹ́ yán tí wọ́n ní ẹ̀rọ yìí gbà wọlé ẹjẹ́ àgbà yìí pé a rí àwọn tí wọ́n ń fi aṣọ ẹ̀há aláwọ̀ tá fi ń ṣàbúrò o. Jẹ́mọ̀ pé àwọn kan bẹ wọn kì í ṣọlọ́pàá wọ́n sì wọ yúnífọ́ọ̀mù àwọn ọlọ́pàá wọ́n sì máa fi ṣe illegal act. Aláwọ̀ tí wọ́n ń wọ aṣọ àmì fi ṣiṣẹ́ aburú. Kódà a rí ẹlẹ́hàá tó wọ aṣọ ẹ̀há tó sì ń jó sí gbogbo ayé kódà mo ti rí àwọn ẹlẹ́hàá tí wọ́n jókòó tí wọ́n sì kó ìgò gúdà sí wọn níwájú kò bí nìpín ẹlẹ́hàá tòótọ́ ni wọ́n. àwọn míì ń fi aṣọ yẹn ṣìkà àìmọye ẹni tí ó torí pé kó má bàa rí òun bí sì ń lọ òtẹ́ẹ̀lì lọ lè ṣàbúrú yóò sì mọ̀ọ́mọ̀ múra bí ẹnìkan oníròjú rẹ̀ tí ó fi wọlé tí ó fi jáde. kẹ́bà lè fọ àwọn tọ̀hún mọ́ gbogbo ẹlẹ́hàá tí bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ń ṣe tírísọ̀m tó fàyè ńlẹ̀ fún ọ̀rẹ́ ọkọ rẹ̀ kó máa bá a fún àbí ó gba ọkọ rẹ̀ láyè kó ìnváìtì obìnrin méjì mẹ́ta wá. Islam ti ẹ̀ kọ́kọ́ tako obìnrin ilẹ̀ yìí méjèèjì kẹ́ẹ̀tún máa wá rí òhò ara yín Islam kọ́kọ́ tako náà. Àkàlì lọ fún wa pé wala tufsidul arda Wala tufsidu fil ardi ba'da islahiha. La tufsidu fil ardi ẹ dákun ẹ má balẹ̀ jẹ́ ẹ má bayé jẹ́. Ba'da islahiha. Gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ lọ́bìnrin yìí ẹ ṣe wàásù fún ẹ má ṣe pè fún. Èyí tó ń ṣe yìí ti lágbára jù. Agbọ́tà àwọn ìyá wa àwọn ò lè padà sí bírú tí ń sọ yìí. Àmọ́ àwọn ọ̀dọ́ wa lóbìnrin tí wọ́n pọ̀ ń kọ́. Ba'da islahiha. Prógrámù dẹ̀ ní tábà wo ní ayé tàwa yìí. Àwọn nǹkan ìbàjẹ́ làwọn èèyàn máa ń pọ̀ bẹ̀. Bẹ́ẹ̀ bá wá rí ẹlẹ́yà kan. Mo lẹ́nìkan tó pè mí bá àwọn ẹlẹ́yà yìí yẹn wọ́n gbóná wọ́n ń ṣe yẹ̀yẹ́ ni o. Wọ́n ń ṣe ní yẹ̀yẹ́. Kèé lọ́dọ̀ tèmi èmi ò gbà pé ẹlẹ́hà gidi nìyí ni. Tó wá gba ọkọ rẹ̀ láyè. Ìsìláàmù ò ní kó má tẹ ọkọ rẹ̀ lọ́rùn. Àmọ́ tó bá rí débi tí ń gbé ọ lọ yìí. Ibi
ibi tí ń gbé ọ lọ yìí ibi àdánwò ní mẹ́tẹ̀lé lọ́bẹ̀ nǹkan ẹ̀yọ̀ kan náà ni ó sì máa jẹ́ wáàsí fún gbogbo àwọn ọkùnrin ìyẹn máa ń rí àyè ìyàwó yẹn ní o má bísí tí kò máa rí àyè àti dáyàwó rẹ lóhùn torí gbogbo àwọn obìnrin tí ọkọ wọn kì í dá wọn lóhùn àwọn ni wọ́n pọ̀ ní prógrámù yìí KTNT bí wọ́n á fún ọ ní advice ẹ lọ ṣe báyìí kódà mo pa àti gbọ́ ẹnìkan wá sọ pé tọ̀ ìdí wọn ní kí wọ́n máa káwọn èèyàn máa ṣe yìí ìjà ò lè bí ọmọ obìnrin kó gbà láyè kó máa ṣe tú sọ nítorí aláwọ̀ ọkọ rẹ kó ìfẹ́ ìtú obìnrin ní ìwà ká máa ṣe bẹ́ẹ̀ bàbá rí ẹlẹ́yà kan tó lóun ṣe pọ́sọ̀ àkà pípé wàṣáàní sídìkọ́kà ìndẹ̀ nẹ́ẹ̀sì kìsìbò ọ̀hún. wàṣáàní sídìkọ́kà ìndẹ̀ nẹ́ẹ̀sì kìsìbò ọ̀hún. báwọn kan bá ń wà bàjẹ́ tí wọ́n rí ìbàjẹ́ tí wọ́n sì pera wọn lẹ́yà nítorí táwọn èèyàn bá rí ẹlẹ́yà gidi wọ́n mọ̀ fojú ẹ̀ bẹ́ẹ̀ wà wọn náà. wàṣáàní sídìkọ́kà ìndẹ̀ nẹ́ẹ̀sì kìsìbò ọ̀hún. bí ẹ bá rí olóòótọ́ èèyàn onírọ́ ti bàjẹ́ olóòótọ́ jẹ́ wàhálì yóò tọ́ ọ̀bẹ kù. wàhálì yóò tọ́ ọ̀bẹ kù mọ́ wàájò mímọ́ tàdí wàhálì yóò tọ́ ọ̀bẹ kù mọ́ wàájò mímọ́ tàdí. nínú àkíyèsí tí mo tún fẹ́ pe ẹ̀yin òbí sí pàápàá jùlọ ẹ̀yin obìnrin àtàwọn ọkùnrin. tẹ́ ẹ mọ̀ pé nílé ẹ̀kọ́ lónìí nílé kéwú ni nílé ìwé ni nínú àwọn sọ́bjẹ́tì tá à ń kọ́ èwo ni wọ́n ń kọ́ wa níbẹ̀ about sex kò sí o bóyá ní secondary school bóyá ní ìdájí bóyá ní sanẹ́wì wọ́n èyí sábà kọ́ ní class ọ̀pọ̀lọpọ̀ mẹ́tẹ̀ ní bùkátà tó mọ much about what is called sex àwọn nǹkan wọn ló wà permissibility in sex àìwá máa yẹn ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lọ́mọ expose kàmí pé ara ẹni tó fẹ́ ṣe wedding ẹni yìí bí mí lọ́rọ̀ yìí ni wedding rẹ̀ kù ọ̀sẹ̀ méjì tí wọ́n mi bí àfọ ìdákùn mo ní ìbéèrè kan ni kí ni ìbéèrè náà ó ní bóun ti wà yìí méjì lòun òun ò sì mọ bá ti ń bọ́kùnrin ṣeré ipá òun ò bọ́kùnrin ìkan ṣeré rí ọkọ òun dẹ̀ máa ń sọ fóun pé òun láìkí obìnrin tó bá mèrè ṣe òun wá fi ọ̀rọ̀ yìí lọ àwọn ọ̀rẹ́ òun pé tọ̀ bóun lòun ti lè ṣe àwọn afọ́hún ní advice kan advice yẹn lòun wá béèrè lọ́wọ́ mi pé ìjọ òun lè ṣe é mo ní kí ni advice náà ó ní wọ́n kó àwọn késẹ́ẹ̀tì kan wá fún mi ẹ̀yìn dẹ̀ ti mọ àwọn késẹ́ẹ̀tì ọ̀hún pé kóun lọ máa wò ó oríṣiríṣi lọ́wọ́ rí bẹ́ẹ̀ lọ́wọ́ bá bẹ̀ mo ní mọ̀ lọ́bi tí wọ́n ní ọlọ́ọ̀ni o bọ́ ọba ilé lọ bẹ̀ tọ́ ọba wò dáadáa ọ́ padà já sí àgbáyé mi tí pa ọkọ rẹ̀ kí òní padà ká wá sọ níyà ni sọ lẹ́gbọ̀n obìnrin ni ọkọ rẹ gan tó sọ pé òun fẹ́ tó bá mèrè ṣe ọkùnrin míì ní máa ń kọ́ obìnrin bá ti ṣeré fọkọ bá ní pé ó ṣe gan èmi ò máa ń pàrọ̀ èyí tọ́kẹ́lẹ́ nìyẹn bẹ̀rẹ̀ ọkọ ọkùnrin míì sì ni obìnrin ni ó sọ pé mo fẹ́ nǹkan báyìí ìwọ obìnrin má ti tú nǹkan tó o bá fẹ́ fún ọkọ rẹ tó bá ní pé ẹnu wo mo fẹ́ fi sọ bá o bá fẹ́ lu sọ tó bá pàdé ẹni tí ń ṣe fún tayọ àwọn tilẹ̀ kẹlẹ́ ni bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin tí máa ń wù ọ́ kàkà tó fi máa káàkiri bẹ́ẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ nǹkan báyìí mo fẹ́ ká máa ṣe o wọ́n ní wọ́n wá dìde tí o bá ti tako tọ́lọ́hún tí o tako ti Islam náà bá ṣàbí yìí látara bẹ́ẹ̀ dákun tó tọ́lọ́hún ayé yìí bí ayé bá ti ń lọ sópin bẹ́ẹ̀ ni ó máa bàjẹ́ sí tọ́ba sọ pé ìgboro ti dàrú ayé ti bàjẹ́ oríṣiríṣi là á máa rí bí àwọn kan ti ń bú arábìnrin àwọn kan sọ̀pọ̀tì ẹ̀ pé kò sí tó burú bí tó ń ṣe náà kí ló burú bí tírísọ̀m kí ló burú bí fásọ̀m àgbọ̀n sọ pé ìtẹ́kù fìtínátà láàtú sí ìbánilẹ̀dí náà tọ́lẹ̀mù ní kùnìkáàzọ̀ ọlọ́run ò ní bí aṣọ orí bí wọn láwọn tí wọ́n ti ṣe orí ibú o.